pẹ̀lú bí ọ̀pọ̀ ọmọ Yorùbá ṣe ń retí ìgbésẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ tó fẹ́ gbé lórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. níṣe ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ àṣírí ìdí tí Aláàfin Ọ̀yọ́ tí ò fi gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé mọ́ àti ìdí tó fi dákẹ́ lórí ọ̀rọ̀ náà lẹ́yìn ọjọ́ méjì tí ó fún Ọọ̀ni láti fi gbé ìgbésẹ̀ nínú orí nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀rọ ti pé lọ́sẹ̀ tó kọjá ní ariwo ńlá sọ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí Aláàfin Ọ̀yọ́ tó fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé wípé kí wọ́n kìlọ̀ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ká sì tọwọ́ kábíyèsí bọ̀ṣọ nítorí pé ń kọjá àyà rẹ̀ sí òun nílẹ̀ Yorùbá. orí kábíyèsí bó ṣe lọ fi gbajúgbajà oníṣòwò ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìyún onímọ̀-ẹ̀rọ Jibril Dọ̀tun Sànúsí bó ṣe fi jẹ́yẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. olóyè náà ó tàbùkù bá òun nítorí pé Ọọ̀ni kò láṣẹ láti fìyàn jẹ oyè kan nílẹ̀ Yorùbá. orí Aláàfin Ọ̀yọ́ nìkan òun láṣẹ àti agbára láti fìyàn jẹ oyè ọba ní gbogbo ilẹ̀ Yorùbá tó sì jẹ́ pé ilé ìlẹ́jọ́ kálàáfin kó lóun fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní wákàtí 48 èyí tó lóyìnbó ń pè ní 48 hours ipò bí ò bá fagilé oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá tó lóun fún Dọ̀tun Sànúsí òun yóò fagilé òun kò sì ní jẹ́ kí ọ̀rọ̀ náà kó lọ bẹ́ẹ̀. ìyẹn pé lẹ́yìn ọjọ́ méjì tóun fún kábíyèsí láti gba oyè náà kúrò lọ́wọ́ Dọ̀tun Sànúsí ìyẹn pé oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá bí ò bá gbé ìgbésẹ̀ kí Ọọ̀ni kó máa retí nǹkan tí yóò ṣẹlẹ̀ láàrin ọjọ́ méjì. sáà lẹ́yìn tí ọjọ́ méjì náà ti kọjá táwọn kan tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára pé kí ni kábíyèsí fẹ́ ṣe yan Aláàfin àwọn retí tí yóò ṣe nítorí pé ọjọ́ méjì ti kọjá. tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ ìpè àṣírí kan ìlú wà nínú ìdí tí Aláàfin tí ò fi gbé ìgbésẹ̀ náà. bẹ́ẹ̀ ni àṣírí ọ̀hún jẹ́ méjì. àṣírí àkọ́kọ́ ó ní bí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbọ́ pé àwọn èèyàn pàápàá àwọn agbẹjọ́rò Aláàfin wọn fi tó létí wípé àwọn ọmọlẹ́yìn Ọọ̀ni wọn ti yí ọ̀rọ̀ náà padà pé Aláàfin ni ó ṣe àṣìṣe nítorí pé kò ń ṣe ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá ló fi Dọ̀tun Sànúsí jẹ. wọn ni wọ́n ti sọ f'Aláàfin pé Ọọ̀ni òun náà mọ nǹkan tí Aláàfin sọ ìpè nítorí ẹ̀ ló fi di Dọ̀tun Sànúsí joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Oòduà àti pé yàtọ̀ sí ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. eléyìí la gbọ́ pé jẹ́ ìdí àkọ́kọ́ tí Aláàfin tó fi kí idà bọ́nú àkọ́ ẹ̀ ìyẹn pé kó sì sinmi pé òun kò ní bínú tàbí jà lórí ọ̀rọ̀ náà mọ́. ìkejì a lè fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀pọ̀ àwọn àgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ olóṣèlú àwọn tó jẹ́ oníṣòwò tó ṣàti lórúkọ ilẹ̀ Yorùbá tó jẹ́ òbí ilẹ̀ Yorùbá iná ti pe Aláàfin bó ṣe ń pè náà ń pe Ọọ̀ni tá a sì gbọ́ páwọn ló tún pẹ̀tù sí lọ́kàn ìpè yóò ṣàgbọ́rọ̀ sí àwọn lẹ́nu ká má fa ọ̀rọ̀ náà mọ́. bíbẹ̀ kọ́ àgbẹ̀ pé ilé ẹjọ́ Aláàfin ló fẹ́ gbé Ọọ̀ni lọ tẹ́lẹ̀ nítorí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ orílẹ̀-èdè yìí Supreme Court of Nigeria tó ti dájọ́ tẹ́lẹ̀ wípé Ọọ̀ni kò láṣẹ láti fìyàn joyè kọjá ìlú Ilé-Ifẹ̀. òun la gbọ́ pé Aláàfin fẹ́ gbé jáde tí ó sì tó fi ọwọ́ òfin tí yóò fi gbé Ọọ̀ni ìyàn pé yóò gbé lọ sí ilé ẹjọ́ lórí àṣẹ ilé ẹjọ́ tó ga jù pátápátá lórílẹ̀-èdè yìí òun rí wọn fín.